wọ́n ní tóun bá lẹ́mìí ara òun lò kóun ṣe kí ni kóun fẹsẹ̀ fẹ́ bí bẹ́ẹ̀ kọ́ tí ọgbọ́n yẹn bá padà dé ó máa pa òun ni àwọn méjì kò ń sá fún wọn ọgbọ́n yẹn ti gba fóònù kékeré yẹn ó ti gbà lọ́wọ́ òun ẹ̀kọ́ ó ti blọ́ọ̀kì òun náà ti blọ́ọ̀kì ẹ̀ òun ò blọ́ọ̀kì ẹ̀ káwọn máa sọ̀rọ̀ kò bá òun lò òun ṣe hello kò òun blọ́ọ̀kì òun padà òun pe nọ́mbà ẹ̀ kò píìkì ẹ̀ nígbà tó ń ti kó ní police station yẹn òun pe nọ́mbà ẹ̀ kò píìkì ẹ̀ mo ṣe sá kúrò ní agbègbè yẹn nìyẹn o òrùsà ń bá òun wọ́n ní bọ̀bọ̀ yẹn àwọn ìṣẹ́ nǹkan àbọ̀bọ̀ yẹn wọ́n ti jáde nínú rédíò nínú tv ó ṣe kinní kan wọ́n ti ṣó ẹ̀ wọ́n ṣe gbá kan ìgbé kinní kan bò wá lè ṣe nǹkan kan ó ní òun fẹ́ kí èsì yẹn kó àtàṣe mọ́ ẹ̀ òun fẹ́ kó ṣe kinní kankan mọ́ ẹ̀ so bó ṣe lòun ṣe ń rárá ṣe nǹkan tó ń ṣe ló ń ṣe ní kó kàn àgbà béèlì ẹ̀ o if not wọ́n mú ẹ pẹ̀lú lẹ́ẹ̀ni ó yẹ kí wọ́n dọ̀ mẹ́yìn méjì bọ̀ torí pé ó threaten wọn náà tó ṣe gbẹ́rù sọ́dọ̀ ẹ̀ ni ó ṣe bọ́ díẹ̀ o pé kó má lọ bí kankan o kó ń dúró pé kó má resume síbẹ̀ yẹn ní every monday o òun lòun ti gbọ́ bó ń ṣe débẹ̀ yẹn ní gbọ́ etí ẹ̀ mélòó méjì ojú ẹ̀ mélòó méjì ẹsẹ̀ ẹ̀ mélòó méjì apá ẹ̀ mélòó méjì imú ẹ̀ mélòó ẹyọkan ẹnu ẹ̀ mélòó ẹyọkan eyín ẹ̀ mélòó 32 ó yá eré tó bá yẹ ti sáyé lọ́wọ́ kó kàn yé sáyé ni owó dẹ̀ pé yín dé o torí pé tó bá yẹ mú ẹ ẹ̀wọ̀n straight ni àbíkọ́ bẹ́ẹ̀ yẹn bá dẹ̀ mú ẹ náà ó máa pa ẹ ní níbo ń ṣe sá ni ń lọ síbẹ̀ bí ẹ̀ méjì bí ẹ̀ mẹ́ta bọ̀ wá ní oríṣi àǹdí vẹ́ndì òun bọ̀ kò bóun sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn o kò bóun sọ̀rọ̀ bò ní bẹ́ẹ̀ tó máa débẹ̀ yẹn á ní no ká máa involve ẹ wípé òun lò ẹ báyà sì ṣiṣẹ́ yẹn ní kinní kan pé òun gba ara instrument tóun lò ní ká máa ṣe kinní kan gbọ̀n ìyá kọ́ ohun tóun rí bẹ́ẹ̀ ìyẹn ẹ̀gbọ́n ẹ̀ bọ̀ àwọn tó mú un lọ bárábúlé yẹn àwọn ìyá àti bàbá ẹ̀ lóòótọ́ ni o gbogbo ṣe ibi tẹ́ ẹ lè mọ̀ orí ìlú yẹn ó jìn sí ní ìdẹ̀mórúkọ bẹ́ẹ̀ ó ní bóun ṣe sá lọ nìyẹn ó bá sápò gbogbo Ajégún náà pátápátá gbogbo sáìdì ibẹ̀ gbogbo ojú ẹlẹ́ everywhere ó bá sákúrò bẹ́ẹ̀ ó bá sáré ságbàdo jàyè ó níbẹ̀ lòun wá wà tóun ti ń ṣayé òun ó ní kóun tó lọ rẹ́ǹtì lé ó ní bóun ṣe sákúrò bẹ́ẹ̀ inú àwọn tí àwọn mọ̀ láti gbogbo yẹn mọ̀ yájú sábà wọn ṣerun ó ní òun ní ẹ̀gbọ́n kan tó wà ní ibi kí n kọ wẹ́kọ̀ ni máa gbé bẹ́ẹ̀ kó n fi lè gádà ara òun ó ní ó bá mú un lọ sódò ẹ̀gbọ́n yẹn ìyẹn ẹ̀gbọ́n obìnrin òun bá ń gbé bẹ́ẹ̀ níbi tó ń ti ń gbé bẹ́ẹ̀ lọ́kọ yẹn ṣàṣe sóhun òun bá kọ yẹn sùn bàbá ìyàwó wa ń fúnra ìyàwó wa sọ fọ́kọ ẹ̀ pé kí ló dé ọmọge yẹn pé kìdí kankan kan wá sọ pé òun ló ṣe sóhun wọ́n ṣàlè òun kú òun bẹ́ẹ̀ bó ṣe lóhun kó bá ń pa òun lówó lọ́wọ́ òun wá sùn tẹ́ẹ̀bì ijọ́ méjì kan gbàtó sọ tẹ́ẹ̀bì ijọ́ méjì kan òun wá lọ rẹ́ǹtì lé gbàtó ń dẹ́ rẹ́ǹtì lé òun wá ń dágbé gbàtó ń dágbé òun kàn gba a room serve òun wá ń dágbé ń bẹ pé ìbà yìí sì jìnnà wọn ò lè mọ kó tó dé ìbà yìí ní sáìdì dálé mọ sáìdì lálákòókò sáìdì yẹn ni òun wá lọ rẹ́ǹtì lé síbẹ̀ òun wá dágbé ń bẹ ó náà ti ṣe òun wá ní pòkè gbàtó òun ti lówó lọ́wọ́ tó lọ́wọ́ káńtì òun ṣòwò kékeré kóun bẹ̀rẹ̀ bísínẹ́sì kóun máa ṣe bísínẹ́sì wọ́n bẹ̀rẹ̀ sí ta attachment irun gbogbo ẹ̀ òun bẹ̀rẹ̀ sí ta òun bí tó máa lọ bí iṣẹ́ òun á jókòó síbẹ̀ àti ibẹ̀ lọ àwọn tó bá tóòsì òun bíi mẹ́ta bíi mẹ́rin òun níbi tó ti ẹ̀ pọ̀ gba tó pẹ́ díẹ̀ attachment àti gbogbo ẹ̀ òun rí pé kò bóun lọ́wọ́ mu òun ṣe kinní kan bákan bó ṣe wà àbí kóun sí beer parlour ni òun á ní òkè òun ò ní sí beer parlour òun máa ṣe wine shop àti ṣeun bóun ṣe ṣe wine shop nìyẹn ọjọ́ kan ìkànnì àwọn ọ̀rẹ́ wọn á invite wọn lọ sí òun ti meet àwọn èèyàn bẹ́ẹ̀ wípé ṣọ́ọ̀bù tóun fi ṣe attachment náà ni òun kó gbọdọ̀ tó àbẹ̀ òun tà òun ṣe ṣọ́ọ̀bù yẹn dáadáa òun tẹ̀ bẹ̀rẹ̀ sí ta òun bẹ̀rẹ̀ sí ta wine ó ní ìkànnì àwọn ọ̀rẹ́ òun táwọn ti mọ́ra bóyá ṣe invite òun sí church àwọn kenana díẹ̀ àwọn winners ó lóun wá lọ sí ibẹ̀ bàtà lọ táwọn lọ síbẹ̀ bí táwọn tí wọ́n ń bọ̀ bó ṣe pàdé ọkùnrin kan nìyẹn òun ló gbé àwọn kan park sáwọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní are you going inside clinic àwọn sọ pé ẹ̀bẹ̀ làwọn wá gbóhùn gbà tó gbó sọ pé òun kàwé bọ̀ torí pé òun ti ṣaṣẹ́ òun ti kú ní ọkọ̀ òun gbọ́ àwọn broken English àwọn English dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ òun gbọ́ òun náà ti bẹ̀rẹ̀ sí ẹ̀sọ́ sí yẹn bẹ́ẹ̀ ó ní ó ṣàbọ̀ ń sọ̀rọ̀ ó ń bá ọ̀rẹ́ kejì sọ̀rọ̀ pé sọ̀rọ̀ òun ni pé kìnìún kan ìyẹn sọ pé òun invite òun wá àwọn ọjọ́ ń sọ̀rọ̀ pé sister ẹ máa wá o good the Lord is good kìnìún kan wá sọ pé wọ́n máa wọrí pé òun máa wá ó náà ti ṣeun ìyẹn ṣàbọ̀ òun sọ ní kọ́ máa wọrí òun máa wá ó ní bó ń ṣe bẹ̀rẹ̀ sí òun wá
ọ̀tọ̀bọ̀lẹ̀ náà òun change number á pè òun ẹni tí kò wá gbé òun pé kìnìún kan á wá gbé òun agbọ́rọ̀ òun náà á lọ ọ̀rẹ́ òun náà ti máa rí òun náà ti máa rí àmọ́ ọ̀rẹ́ òun ti bímọ méjì tẹ̀tẹ̀lẹ̀ òun ò tí ì bí nǹkankan bíbẹ̀ sọ pé òun láìkì òun nìyẹn ọ̀rẹ́ òun kò ti ṣàṣẹ́wó rí o níbo tó mọ̀ pé òun ti ṣàṣẹ́wó rí òun ṣàfi pàtó òun ti bọ̀dá yẹn wọ́kàsì ni wọ́n dẹ̀ lówó lọ́wọ́ òun náà lọ ṣe water baptism òun ṣe water baptism òun ta wáìnì òun ta drinks òun ta oríṣiríṣi bọ̀ òun ò ṣe ní beer parlour bọ̀ wáìnì ni òun dẹ̀ ń ta àwọn juice oríṣiríṣi ìgbà tó yá ọ̀bọ̀n yẹn tẹ̀ ó tún fún òun lówó òun ṣe ṣọ́ọ̀bù òun di méjì òun wà òkè bọ̀ tó dẹ̀ kan náà ó bá ní pé òun fẹ́ fẹ́ òun gangan ni pé òun ò tí ì níyàwó rí òun ti níyàwó rí ìyàwó òun kú ó ní so òun fẹ́ fẹ́yàwó mi kìíní òun dẹ̀ rí pé ọ̀rọ̀ àwọn àtàwọn ó bára mu gbàtọ́ ní kí òun lọ ṣe test gan torí ẹ̀rù ń bá òun pé kó yẹ kó òun ti lé HIV àbẹ́ ní àrùn kan òun dẹ̀ lọ ṣe test kódà infection ló kéré jù òun ò ní torí gbà tó ń ti kúrò bẹ́ẹ̀ òun ti tọ́jú ara òun ṣe gbẹ òun ò ní ó dẹ̀ sọ pé ok òun náà ṣe join workers níbẹ̀ òun ti ń ṣe usher ní church àti ibẹ̀ lọ òun ti lọ sílé òun ti lọ mú àbúrò òun tó ń lọ mú yẹn ó ti bímọ o ó kí àwọn gba ọmọ kó máa tọ́jú kó jẹ́ kó máa bá àbúrò òun lọ kó lè padà sí school bó ṣe lẹ́sìn kó máa lọ kó tẹ̀lé cash up kó náà tẹ̀lé bó ṣe kó máa kọ́ṣẹ́ káyé òun náà má tún dàbí ayé òun tó rí yáwọn ṣàgbọ́mọ lọ́wọ́ ẹ̀ òun ti lọ síbẹ̀ òun mọ̀kọ́ òun lọ síbẹ̀ ó rí àwọn ó dáhùn mi òun ló kó wò ó ṣe ilé àwọn dáadáa àti ó rẹ̀ ti lé fún mọ́mí àwọn dáadáa ó dáhùn ló kó wò ó ṣe àwọn àbúrò òun náà tó wà ń bẹ̀ sí wọ́n sọ fún mi pé márùn-ún náà wọn so àwọn àbúrò òun tó wà ń bẹ̀ obìnrin kan yẹn ìyẹn ti bímọ àwọn gbọ́mọ fún mọ́mí àwọn wọn ní kò máa mú lọ àwọn ò tí ì ṣe wedding o àbúrò yẹn ń gbọ́dọ̀ òun tó bá ti dé láàárọ̀ tó ṣe kinní kan á lọ ṣọ́ọ̀bù tó máa ti ṣe á lọ síbi iṣẹ́ òun fi síbi iṣẹ́ télọ̀ òun lọ ń kọ́ télọ̀ ó ní ọkàn sọ pé òun fẹ́ kó kàwé ni eléyìí iṣẹ́ kan lè gbé ìṣá ó lọ sí lẹ́sìn òun ṣe lẹ́sìn ìgbà tó yẹ kó òun advice òun pé bó tiẹ̀ ṣe ẹ́ ń di kó òun ní amẹ́rù ń bá òun ṣé tóun bá tún lọ ṣe ni ṣé ọ̀bọ̀n yìí ò ní dá òun mọ̀ báyìí kinní kan ó ní bó ṣe ẹ́ ń di kó òun ní àṣírí yẹn òun ò lè sọ fọkàn pé nǹkan báyìí lòun ti ṣe sẹ́yìn òun ò lè sọ torí pé táwọn bá ń sọ̀rọ̀ ọkọ wọn sọ pé kí ló máa ń ṣe àwọn ladies náà wọ́n máa ta ara wọn ara ṣíbí wo ló wọ́n zù yìí wọ́n máa ta ara wọn láti torí kán lè bá jẹ kán lè bá mú I don't know why a lady ó máa ṣíjú ẹ̀ lẹ́bàá táwọn ọkùnrin máa bá alájọṣepọ̀ pẹ̀lú kìnìkan ó ní àwọn tí ń bára àwọn alájọṣepọ̀ ẹ̀ mọ́ inú òde read me tana òun ò dẹ̀ tí ì bímọ so àwọn tí ń bára àwọn ní àjọṣepọ̀ torí àwọn ti jọ ṣe kinní gbà kan ó ti mọ fámílì òun ṣe kinní kan òun dẹ̀ ń plan pé káwọn ṣe marriage táwọn bá ti lóyún á ṣe marriage fáwọn àǹtí ṣeun àwọn máa plan àwọn lọ ṣe introduction àwọn ṣe marriage àwọn lọ ṣe registry ọkọ òun gbé Ìkẹjà òun náà ń gbé Ìkẹjà ṣọ́ọ̀bù òun wà ní sáìdì Alágbàdo Alákùkọ sáìdì Dalímọ̀ sáìdì ẹni ṣọ́ọ̀bù òun wà ilé tó ń gbé bẹ̀ a room serve ìpìlẹ̀ àbúrò òun wà ń lọ bí iṣẹ́ tó bá lọ bí iṣẹ́ àwọn gbà wọn síbi wine ìgbà tó yá òun gbà àbúrò òun ọkùnrin òun náà wá wọn àtàbúrò obìnrin ó jọ ń gbénu ilé yẹn àbúrò obìnrin yẹn ló ju àbúrò òun ọkùnrin yẹn lọ wọn jọ wà ń bẹ àbúrò òun ọkùnrin náà ó máa lọ sí tó bá lọ sí ṣọ́ọ̀bù wine ìyẹn máa lọ bí iṣẹ́ ẹdí àdó ṣọ́ọ̀bù àti ibẹ̀ lọ bá ti dìrọ̀lẹ́ a lọ sí lẹ́sìn ìyẹn ti máa dé àjò síbi ṣọ́ọ̀bù ìgbà míì náà òun náà máa wá síbẹ̀ àwọn wá bómi tó máa ta wáìnì òun ní Ìkẹjà ìgbéyàwó àwọn tí ń dùn lọ wọ́n wò pé láti gbogbo ìgbésí ayé tóun ti live sẹ́yìn ṣé pé òun tún lè rádùn báyìí òun ti mí ti bàbá ọkọ òun ò níyà mọ́ òun ti mí ti àbúrò ẹ̀ àwọn ti ṣe wẹ́dì àwọn mẹ́rin péré ni ìyá wọn bí wọ́n ní bọ̀dá kan ti kú nínú wọn ìyàwó náà ti kú ó kọ àwọn mẹ́ta so òun ti mí ti tó tẹ̀lé ẹ̀gbọ́n ìpàdébọ́tà lòun ò tí ì mí ti rí ẹ̀tọ́ ẹ̀gbọ́n yìí ò gbé
ibi tí wọ́n